Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé ohun tí à ń pè ní series. Nínú fídíò tó kọjá mo ṣàlàyé ohun tí à ń pè ní arithmetic progression, mo dẹ̀ sọ fún wa bó ṣe lè find the nth term tí a mọ̀ sí kóńgò tá a fi máa ń wọn AP. So mo dẹ̀ sọ bó ṣe lè derive ẹ̀, bó ṣe lè wá fúnra gangan fúnra rẹ̀. So bó dẹ̀ ṣe lè lò wọ́n láti fi find àwọn arithmetic progression tó jẹ́ ọlọ́rọ̀. Ǹjẹ́ nínú fídíò yìí mo máa ṣàlàyé ohun tí à ń pè ní series. Kí ni tí à ń pè ní series? Series náà ni àròpọ̀ sequence. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó rí i pé sequence kan leléyìí, ṣérọ́ ni? Kódà arithmetic sequence ni pẹ̀lú, torí àjọṣe tó wà láàrin àwọn nọ́mbà méjì tó tò tẹ̀léra wọn òun náà ni pé kí ni o? Ro 2 mọ́. Tó ti yé, ó rí i pé tí n bá ro 2 mọ́ alákọ̀ọ́kọ́ yóò fún mi lẹ́lẹ́ẹ̀kejì, tí n bá tún ro 2 mọ́ ẹlẹ́ẹ̀kejì yóò fún mi lẹ́lẹ́ẹ̀kẹta, tí n bá ro 2 mọ́ ẹlẹ́ẹ̀kẹta yóò fún mi lẹ́lẹ́ẹ̀kẹrin. Ṣó ti yé báyẹn? So òun là ń pè ní kí ni? So sequence, arithmetic sequence. Ó wá rí series bákan náà wẹ̀, òun náà ni pé kí ni o? Kí n ro àwọn sequence mi papọ̀, kí n ro àwọn sequence mi papọ̀. Tí n bá ní irúfẹ́ nǹkan báyìí, ó mean pé eléyìí òun ni sequence. Àròpọ̀ sequence ni ó máa fún mi ní kí ni o? Àròpọ̀ sequence ni ó máa fún mi ní tí à ń pè ní series. Ohun tí à ń pè ní series. Ṣó ti yé wa báyẹn? Series ó wá lè pín sí ọ̀nà méjì o. Alákọ̀ọ́kọ́ à ń pè nǹkan ní infinite series. Infinite series ni èyí tó jẹ́ pé kò lópin, èyí tó jẹ́ pé sequence rẹ̀ ò lópin. Ó rí i pé tó bá wo eléyìí kò síbi tí sequence yẹn ti pín sí, ó mean pé àròpọ̀ rẹ̀ náà ò ní ṣe kí ni? Kò lè lópin. Á já sí pé a lè ro papọ̀ ká get answer kan. Ṣó ti yé wa báhun? Torí pé kò síbi tó pín sí. Ó rí bákan náà wẹ̀, a ní finite series. Òun náà ni irúfẹ́ series báyìí, bóyá mo ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2 plus 5 plus 8 plus ... plus 41. Ó rí i pé series lòun náà torí à ń ro àwọn sequence papọ̀ ni. Ṣùgbọ́n òun lóbi tó pín sí, ibi tó pín sí yẹn òun ni last term. Á já sí pé ó lópin. Tí okùn bá dẹ̀, ó rí i pé Yorùbá náà máa ń ní okùn eégún gùngùn títì kó má níbi tá a ti fà á wá. Ó níbi tá a ti fà á, ó dẹ̀ níbi tó dé, á já sí pé o lè rò wọ́n papọ̀ láti fi get answer kan ṣoṣo. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó o wá ṣe láṣe máa find kí ni o? Sum of an AP tí a mọ̀ sí series. Má gbàgbé pé mo ti sọ fún wa pé series òun náà ni pé kí ni o? Àròpọ̀ sequence kan. Ó yá, bó o lá ṣe máa ro àwọn sequence papọ̀ tí sequence rẹ̀ bá jẹ́ kí ni? AP tí a mọ̀ sí arithmetic progression. Kò le rárá, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú má gbàgbé pé tá a bá pe nǹkan kan ní arithmetic progression gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú, òun ni tó jẹ́ pé àjọṣepọ̀ tó wà láàrin àwọn nọ́mbà méjì tó tò tẹ̀léra wọn ó lè wá gẹ́gẹ́ bí kó ṣe kí ni o? Kó máa ro nọ́mbà kan náà pọ̀ mọ́ táàmù alákọ̀ọ́kọ́ kó tó kan mìíràn. Ṣó ti yé wa báyẹn? Má dẹ̀ gbàgbé pé lákòótán tá a bá ní AP, òun náà ni pé tó bá nírú nǹkan báyìí tí A rẹ tó jẹ́ táàmù alákọ̀ọ́kọ́, tí D rẹ náà jẹ́ kí ni o? Common difference, tí ń ṣe constant tó wà láàrin àwọn táàmù yẹn náà. Á já sí pé second term mi tí ń ṣe táàmù ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ A plus D. Third term mi yóò jẹ́ kí ni? A plus 2D. Third term yóò jẹ́ A plus 2D. Fourth term yóò jẹ́ kí ni? Yóò jẹ́ A plus 3D. Ṣó ti yé wa báhun? So á já sí pé tí n bá fẹ́ find sum rẹ̀, má gbàgbé pé sum tí a mọ̀ sí ròpọ̀ òun náà ni series. Á já pé series AP yóò máa jẹ́ kí ni o? Kí n ro àwọn táàmù yìí papọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ A plus A plus D plus A plus 2D plus A plus 3D plus ... plus last term. Ó ṣáà níbi tó ti pín sí. Tó fi lè yé wa pé a mọ ibi tó pín sí, jẹ́ n kọ́ bí. Tó fi lè yé wa pé a mọ ibi tó pín sí, á jẹ́ pé a lè rí ìṣirò rẹ̀ wá. Ó yá, ṣé o mọ̀ pé irú ohun tí mo kọ síbí báyìí, ìṣirò tí mo kọ níbí báyìí, mo tún lè tún kọ gẹ́gẹ́ bí báyìí, ṣérọ́ ni? Ìwọ wò ó. Òun ni pé SN mi tí n bá ṣe ní ìpadàbọ̀ abìjà tàbí kí n tó kọ eléyìí tán tí n bá ní L minus D, nígbà tó jẹ́ pé difference kan náà ló wà láàrin wọn. Ṣó ti yé wa báyẹn? O lè kọ́ bẹ́ẹ̀. Ó yá, so tí n bá ṣe bí àpadàbọ̀ abìjà, ṣó ti yé wa báhun? Tí n bá kọ ohun tó parí, tí n bá kọ òun náà lákọ̀ọ́kọ́, á já sí pé eléyìí ó máa jẹ́ L plus L minus D títí dé bó? Tá fi dé bóyá bí àwọn first term,
so mo lè ní a plus 3d, a plus 2d, a plus d plus a. A já sí pé tí n bá ro àwọn méjèèjì papọ̀ yóò mọ fún mi ní kí ni o, sn plus xn, ó yá a plus l, àbí ó yá ro àwọn arákùnrin méjèèjì náà papọ̀, náà fún ẹ ní kí ni a plus d plus l minus d, then plus dot dot, já tún lọ ro àwọn méjì tó parí náà papọ̀, yóò jẹ́ kí ni o, l minus d plus a plus d plus l, tó wà níbí l plus a. Ó dáa, ìjẹ́ tí eléyìí bá yé wa, láti tẹ̀síwájú lórí rẹ̀, má gbàgbé pé sn rẹ plus sn kí ni ó mọ fún ọ? Yóò mọ fún ọ ní 2xn, tó ti yé wa báwọn. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ó yá já ṣe síwájú sí i, eléyìí náà jẹ́ a plus l, ó rí pé àwọn dàdàngọ́mí méjèèjì wọ́n gera wọn, àbí? Then plus dot dot, so d náà tún gera wọn, kí ló kù ńlẹ̀? Ó tún lè ní a plus l, then plus a plus l. Ó dàbí kó ọmọ ṣiṣẹ́ lọ ní, tí n bá ní bisikíìtì kan pẹ̀lú bisikíìtì kan, ó jẹ́ bisikíìtì mélòó? Bisikíìtì méjì. Ó rí pé ìròpọ̀ eléyìí, nígbà ó jẹ́ pé last term wọ́n fún wa dé, mo dẹ̀ sọ pé last term yóò mọ ṣe déédéé end term, a já sí pé iye nọ́mbà mélòó tó wà níbí báyìí, òun ní kí ni? Òun ní any. So tí mo dẹ̀ sọ pé tó bá ro bisikíìtì kan pọ̀ mọ́ bisikíìtì kan, yóò jẹ́ bisikíìtì mélòó? 2 bisikíìtì. Tó bá ro mẹ́ta pọ̀ ńkọ́? 3 bisikíìtì. A já sí pé tó bá ro a plus l lọ́nà any papọ̀, kí lòun náà mọ fún ọ? Yóò mọ fún ẹ ní 2xn into what? n into what? a plus l. Ìjẹ́ tí eléyìí bá yé wa, mo lè tẹ̀síwájú náà. Eléyìí ó mọ fún mi ní kí ni? Tí n bá divide both side by 2, yóò jẹ́ n over 2 a plus n. Àti get sum alákọ̀ọ́kọ́. Má dẹ̀ gbàgbé pé l wa òun náà ní kí ni? Òun ní last term. Pẹ̀lú ohun tá a ti ṣe sẹ́yìn wá, má gbàgbé pé last term ẹ tí ń ṣe end term, òun náà ní kí ni? A plus yọ 1 kúrò nínú any rẹ, n minus 1d. A já sí pé tó o bá gbé e síbí, sn rẹ ó mọ jẹ́ kí ni o? n over 2. Níbi tó bá ti rí l, gbé eléyìí sí, yóò mọ ní a plus n minus 1d. So ti yé wa? So eléyìí ó mọ wá fún mi ní kí ni? n over 2 a plus a, that is 2a plus n minus 1d. A já sí pé tó bá fẹ́ find the sum, àwọn fọ́múlà méjèèjì tó mọ lò leléyìí. Alákọ̀ọ́kọ́ òun ni, ẹlẹ́ẹ̀kejì òun ni. So ní èyí tó jẹ́ pé any rẹ̀ ń jẹ́ kí ni o? Any òun là ń pè ní number of terms. So ti yé? So a rẹ̀ òun ni first term tí a pè ní term alákọ̀ọ́kọ́, d òun ni common difference, tí ń ṣe constant tó wà láàrin àwọn terms méjì tó tò tẹ̀léra wọn. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ ká lò lọ́rọ̀, ṣùgbọ́n kí n tó fún wa lápẹẹrẹ, má gbàgbé, jẹ́ n tún rán wa létí pé sum náà òun ní kí ni o? Ó lè jẹ́ báyìí, tàbí kí ni o? Tàbí kó jẹ́ báyìí. So ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé ó mọ lo fọ́múlà alákọ̀ọ́kọ́ ká pé wọ́n fún ẹ ní early, tí ń ṣe last term, tí wọn ò sì fún ọ common difference. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá fún ọ ní last term, tó jẹ́ pé common difference wọ́n fún ọ, àti a àti any ni wọ́n mọ lò wọ́n. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ. Example, find the sum of the first 24 even numbers. Find the sum of the first 24 even numbers. Eléyìí náà kò le rárá láti ṣe. Má gbàgbé pé tí wọ́n bá ní even numbers, òun ni nọ́mbà tí 2 lè gé. Ó yá, first 24 number òun náà ni pé irúfẹ́ nọ́mbà báwọn ló ní 24 kó rò wọ́n papọ̀. Ó rí pé tó bá ní kó ṣe eléyìí, o lè dá lẹ́ńbẹ̀, o sì lè ṣàṣìṣe. Ṣùgbọ́n láì dára rẹ láàmú, o lè lo fọ́múlà eléyìí tá a ti wá. Má gbàgbé pé tí wọ́n bá ní first 24, alákọ̀ọ́kọ́ even number ní 2, ẹlẹ́ẹ̀kejì ní 4, 6, 8, àmọ́ ibi tó pín sí o lè dúró. Ṣùgbọ́n pẹ̀lú tó níbí báyìí, wọ́n ti ń sọ fún ọ pé o ti mọ tí táàmù alákọ̀ọ́kọ́ rẹ jẹ́ tá a mọ̀ sí a. Kí ni táàmù alákọ̀ọ́kọ́ tó jẹ́ a? Òun ni 2. O lè find the constant yẹn tí a mọ̀ sí common difference. Bó láti ti mọ find ẹ̀, òun ni pé kó yọ táàmù ẹlẹ́ẹ̀kejì, táàmù alákọ̀ọ́kọ́ kúrò nínú ẹlẹ́ẹ̀kejì, tàbí kó yọ táàmù ẹlẹ́ẹ̀kejì kúrò nínú ẹlẹ́ẹ̀kẹta, tàbí kó yọ táàmù ẹlẹ́ẹ̀kẹta kúrò nínú ẹlẹ́ẹ̀kẹrin. Kankan náà ni ó fún ọ, torí bẹ́ẹ̀ ló fi ń jẹ́ kí ni o? Arithmetic progression yóò jẹ́ 2. Tó ti yé wa báyẹn.
So kí ni wá ní number of term wa? Ó rí pé wọ́n ní ká ro ìṣirò even number 24 alákọ̀ọ́kọ́, á já sí pé ẹni ó máa jẹ́ 24. Ṣó ti yé wa báhun? Fọ́múlà wo ni wàá lò nínú méjèèjì? Ṣé mo lè lo eléyìí? Rárá o, torí wọn ò fún mi ní last term, á já sí pé eléyìí ni màá lò. Kí dẹ̀ ni fọ́múlà wa? Òun náà ni n/2a plus n minus 1 to d. So á já sí pé ibi tó o bá ti rí àwọn nọ́mbà yìí, o máa gbé wọn sí. Kí ni n wa? n wa jẹ́ 24. So 2 mi náà jẹ́ 2 o, àbí? Kí ni n wa? 24 ni. Kí ni d rẹ? Òun náà jẹ́ 2. Ó rí pé tó o bá ṣe é níṣe ìtẹ̀síwájú sí ẹsẹ̀ ní rẹ̀ ó máa jẹ́ 12 into 4 plus 23. Ṣó ti yé báyẹn? Má bínú, ibi báyìí ni 2 wà. Into what? Into 2. So eléyìí ó máa wá fún mi ní kí ni o? 12 into 4 plus 46. It's the same thing as 12 times 4 plus 46, 50. Yóò máa fún mi ní 600. Ó ní pé tó o bá ń ro àwọn even number 24 àkọ́kọ́, tó o bá ń ro wọn papọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2, 4, 6, 8, 10, 12. 24 alákọ̀ọ́kọ́ báhun 600 ni yóò máa fún ọ. Tó o bá ń ṣiyèméjì, o lè dán wò. Ṣebí ìdánwò ló bí ọ̀kẹ́rẹ́. Ó yá, ní àpẹẹrẹ kejì, tí mò ń sọ lè yé wa yékéyéké. Òun náà ni pé kí ni o? Ó rí pé question ẹlẹ́ẹ̀kejì wọ́n ní the sum of the first 8 term. Ìròpọ̀ nọ́mbà mẹ́jọ àkọ́kọ́ nínú sequence kan, wọ́n ló fún wa ní kí ni o? Ó fún wa ní 80, that is x8 is equal to 80. Tó bá ṣèmi nìwọ ní kọ́kọ́ dá dúró ráńpẹ́, ní wàá kọ fọ́múlà. Má gbàgbé pé fọ́múlà rẹ s8 sọ pé yóò máa jẹ́ kí ni o? Pẹ̀lú tá a kọ níwájú ńgbọ́ ipò fún wa ní last term, àbí? Yóò jẹ́ n/2a plus n minus 1d. Á já sí pé níbi tó o bá ti rí n ó máa fi kí ni sí? Ó máa fi 8 sí. So yóò máa fún mi ní kí ni o? 4/2 into 2a àmọ́ o plus n wa a sì mọ̀ àmọ̀ pé òun jẹ́ 8 minus 1 into d. Ṣó ti yé wa báyẹn? A ní ó máa jẹ́ kí ni? 80. Ìjẹ́ tó bá ṣe é síwájú sí i, eléyìí ó máa jẹ́ 2 into 2a plus 7d is equal to 80. So which is the same thing as 4a plus 14d is equal to 80. Tó o bá fi 2 tó fi gé àwọn nọ́mbà yìí, yóò máa fún ọ ní kí ni o? 2a plus 7d is equal to 40. Wá pé eléyìí ni equation alákọ̀ọ́kọ́. Tó o bá wá tẹ̀síwájú, and the sum of the next 4 terms. Ìṣirò ìròpọ̀ nọ́mbà mẹ́rin tó tún tẹ̀lé. Ó rí pé 8 lálákọ̀ọ́kọ́ ti pín. Ó yá, kí ni term tí ó tẹ̀lé 8? Má gbàgbé pé T9 ni, àbí? T10, T11, T12. Sọ pé 1 ní mẹ́rin ni ó dúró ńbẹ̀. Òun ni pé tó o bá wá ro àwọn term mẹ́rẹ̀ẹ̀rin papọ̀, kí ni wọ́n ló máa get o? Is, má gbàgbé mo ní is is the same thing as equal to, yóò máa fún ní 88. Á já sí pé ní eléyìí láì dára rẹ láàmú, kí ni ó máa fún ọ? Má gbàgbé pé kí ni T9 rẹ? That is a plus 8d plus kí ni T10? A plus 9d pẹ̀lú àlàyé tí mo ti ṣe síwájú. Eléyìí ńkọ́? A plus 10d, A plus 11d is equal to 88. Tó bá ṣàkójọ àwọn nọ́mbà tó jọra wọn 1, 2, 3, 4, á já sí pé eléyìí ó máa jẹ́ 4a. 8 plus 9, that's 17d, 27d, 27 plus 11 yóò máa jẹ́ 38. Yóò máa fún ní 38d is equal to 88. 2 tún lè lọ nínú term mẹ́tẹ̀ẹ̀ta, o lè fi gé wọn. Á já sí pé tó o bá divide through by 2, kí leléyìí ó máa fún ọ? 2a plus 19d is equal to 44. So 2a plus 19d is equal to 44. Ìjẹ́ tó o bá pa àwọn nọ́mbà méjèèjì papọ̀, so alákọ̀ọ́kọ́ òun ni kí ni o? 2a plus 7d is equal to 40. Ẹlẹ́ẹ̀kejì 2a plus 19d is equal to 44. Ó rí i pé ó ti di ohun tí a mọ̀ sí simultaneous equation. Ọlọ́run sì ti ṣeun. Coefficient a ó jọra wọn, á jẹ́ pé mo lè lo elimination method directly nípa pé máa yọ wọ́n kúrò nínú ara wọn. Tó bá ní 2 minus 1 tó yọ equation 1 kúrò nínú 2, yóò máa jẹ́ 2a minus 2a, yóò jẹ́ 0, àbí? Then 19d minus 7d yóò máa fún ẹ ní 12d. 44 minus 40, so 44 minus 40 kí ni yóò máa fún mi o? Yóò máa fún mi ní 4. Náà mo ti ṣàṣìṣe ráńpẹ́
ẹ jẹ́ á wo kí ni tí mo ṣe síwájú. Jẹ́ n tún ṣe. Ó yá, tó bá wo nọ́mbà alákọ̀ọ́kọ́ 8a 8 plus 8d, ó yá, eléyìí ó fún wa ní 2 àbí? 7d is equal to 80, 4a plus 14d is equal to 80. Tá bá fi 2 gé, eléyìí ó kù 2a plus 7d is equal to 40. 2a plus 7d is equal to 40. Tá bá ro eléyìí náà papọ̀, 9th term is 8 plus 9d, 8 plus 10d, 8 plus 11d, àbí? So òun ni ìròpọ̀ next 4 terms. Eléyìí tó ṣe kí ni o? Ó fún mi ní 88, àbí? Yeah, 88 náà ló fún wa. Ok, tá bá ṣàkójọ wọn 1, 2, 3, 4, mẹ́rin leléyìí. 17d, 17 plus that's 20d, 20d plus 11, 27d plus 11, that's 38d. Yeah, that's àṣìṣe 2 lè lọ. Tá bá fi 2 gé, á já sí pé ní pé máa wá ní kí ni o? 2a plus 19d is equal to 44. Tó bá pa àwọn méjèèjì papọ̀, 2a plus 19d is equal to 44. Tó sì yọ wọ́n kúrò nínú ara wọn, eléyìí ó fún mi ní 0, eléyìí ó fún mi ní 12d is equal to 4. Yeah, that's àṣìṣe tàbí o lè tún wọn ṣe. So that's 1/3. That is 1/3. Jẹ́ n tún wò lẹ́ẹ̀kan sí. So 2, mo ti ṣàṣìṣe o. 8 lèyí o. Sọ pé 8th term ni, má bínú, torí mo ń wò pé n tó yẹ ká get ẹ̀ àti get ẹ̀. So 8 lèyí. Tó bá fi 2 gé, á já sí pé eléyìí ó jẹ́ 4. So eléyìí ó jẹ́ 4. So eléyìí ó jẹ́ 4. 4 sì lè lọ. So tó bá fi 2 gé, yóò jẹ́ 4a plus 7d is equal to 40. Á já sí pé eléyìí ó jẹ́ 4a plus 7d is equal to what? Is equal to 40. Yeah. Yeah, wo dáadáa. Okay, 9th term 4a plus 19d. So já multiply eléyìí ó fún mi ní 28 báyìí. 4 times 7, so àwọn gbóhùn ní 4 times 2, 8a. 28d is equal to 80. Thank you. So then this one will give me what? Tó bá fi 4 lè lọ nínú wọn, eléyìí ó kù 2a, 4 mélòó lórí inú ilé rẹ̀? 7d, eléyìí ó kù 20. Má bínú. So 2a plus 7d is equal to 20 ló yẹ kó jẹ́. 2a plus 7d is equal to 20. Tó bá ṣàkó wọn jọ, so 20 leléyìí ó jẹ́. Tó bá yọ wọ́n kúrò nínú ara wọn, 44 minus 20, á já sí pé yóò fún ẹ ní 24. So d rẹ̀ ó máa jẹ́ kí ni o? 24/12. Eléyìí tí ń ṣe 2. So ìgbà tí mo ti wá mọ tí d mi jẹ́, tí mo mọ̀ pé 2 ló jẹ́, so tí n bá sọ d mi, tí n bá sọ sí ìkan nínú àwọn equation yìí, put d is equal to 2 in equation 1. Má gbàgbé pé equation 1 ni 2a plus 7d is equal to 20. Ibi tó bá ti rí d, fi 2 sí. Àbí? Eléyìí ó fún ẹ ní 2a plus 14 is equal to 20. 2a is equal to 20 minus 14, which is equal to 6. So yóò máa jẹ́ 6/2 tí ń ṣe 3. Á já sí pé a rẹ̀ ó máa jẹ́ 3 o, tí d rẹ̀ ó dẹ̀ sì máa jẹ́ kí ni? Tí d ó máa jẹ́ 2. Ṣùgbọ́n kò tíì parí, ó rí pé kí ni wọ́n ní á wá AP. Wọ́n dẹ̀ gbàgbé kí ni AP o? Òun náà ni kí ni o? Arithmetic progression, arithmetic sequence. Bó ni sequence yẹn sì ti máa ń wá? Òun ni pé a plus d, a plus 2d, a plus 3d, o lè dúró ńbẹ̀ un, and so on. O sì ti mọ ohun tí a mi jẹ́. Sọ pé a mi jẹ́ 3d jẹ́ 2, á já sí pé ibi tí n bá ti rí, n máa fi wọ́n síra wọn. So eléyìí ó jẹ́ 3 plus 2 into 2, 3 plus 3 into 2, àbí? So eléyìí ó fún mi ní 3, 5, 4 plus 3, 7, 3 times 2, 6 times 3, 6 plus 3, 9. Ó rí pé AP wa leléyìí. AP is this. So
eléyìí di answer wa. Ó rí pé kò le rárá. Eléyìí ni bó ṣe máa find the sum of a sequence. So ìjẹ́ tí eléyìí bá yé wa, mò ń rọ̀ ọ́ láti ṣe kíni o, láti subscribe sí àwọn orí ìkànnì mi. Kò sì má gbàgbé àwọn tí mo sọ pé ó fi máa find the sum wọn. Ìkan nínú àwọn méjèèjì yìí pé tó bá ní n/2 into a plus n or n/2 into 2a plus n minus d. So ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé nǹkan náà ni wọ́n, ṣùgbọ́n tí wọ́n bá fún ẹ ní last term, ó lo eléyìí. Tí wọ́n bá fún ẹ ní last term tó jẹ́ pé common difference wọ́n fún ẹ, ó lo eléyìí. Ìjẹ́ tí eléyìí bá yé wa, mo máa pàdé rẹ nínú ètò tó ń bọ̀. O ṣeun.